ṣán lè ṣe DNA fún oyún inú ni tí wọ́n ti bí wọ́n lè ṣe fún àmọ́ ṣì ń bọ̀ lórí ẹ̀ continue náà. Ó dà kí ni sample tí wọ́n ó mú lára ọmọ inú oyún tó ń develop apá develop tan develop gògóńgò gbogbo ẹ̀ bó náà ṣe ṣe yẹn. Wọ́n máa ń ṣe coronic sampling. Coronic sampling. Ok mo rò pé kòró la. Ó dáa ẹnìkan ó ṣẹlẹ̀ rí ni o ó ṣe test wọ́n wá fún un ní 99.999 báwo ló ṣe jẹ́ nígbà tí bàbá tó bí ọmọ gangan tó kú tán pè ní bàbá ọmọ gangan tó kú ìyá ìyẹn ìyàwó wá sọ pé ó yá àbúrò ọkọ òun kó wá máa ṣe bàbá fún ọmọ òun wọ́n wá ṣe test wò nígbà yẹn ó láwọn nǹkan tó jáde lórí ẹ̀ náà tán wá fi ṣe test tán ṣe náà bá rí wípé 99.9 kínní ló gbé jáde ẹ gbọ́ pẹ̀lú irú yẹn ṣé ìṣepá àbúrò yẹn lé ọmọ tó kàn jẹ́ pé wọ́n kàn ń tì mọ́ bàbá tó kú lọ́rùn tẹ́lẹ̀. Ẹ ṣé gan ni fún ìbéèrè ọkọ yẹn òun ni ọ̀nkù ẹ̀ òun lọ́kù àbí òun ló bí. òun lọ́kù ẹ̀ a lè sọ pé òun gangan ló bí. Kí ló dé. ìdí tí ìjọra yẹn fi ṣẹlẹ̀ ni pé ọmọ ìyá jọ ni wọ́n. So that is to say tí ẹnìkan bá ṣaláìsí irú ariwo Mohbad tán pa yìí tí wọ́n bá fẹ́ ṣe test ọmọ Mohbad mo fi sọ̀rọ̀ ni o tán bá gbé àbúrò Mohbad tán bá lọ gba sample lára ẹ̀ tán fi test ọmọ Mohbad ṣé ìyẹn túmọ̀ sí pé wọ́n lè fi mọ ẹni tó pé ẹ̀gbọ́n ẹ̀ ló ní tòótọ́ àbí báwo kò yé mi àárín yẹn. nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé kó tó lè sọ pé irú àbúrò yẹn ló lọ́mọ wọ́n gbọ́dọ̀ tún ṣe test látara ẹ̀gbọ́n yẹn bó ti yẹ pé ó ti kú wọ́n lè mú àwọn nǹkan míì lára ẹ̀ kán fi ṣe DNA test tó tán bá ti ṣe DNA test tán bá rí compatibility yẹn òun náà fi máa mọ̀ pé bàbá ilé ẹni gangan ló lọ́mọ ṣùgbọ́n tó bá yẹ pé àbúrò ọmọ nìkan náà lò pé DNA test result yìí probability ni nǹkan tó ń pè ní probability wàhálà wà o. ẹ lè rí DNA test wọ́n máa sọ pé 100% torí pé bí ọmọ ìyá ṣe wà wọ́n máa ń ní àwọn DNA compatibility tó yẹ pé ẹlòmíì tí ò bá wọn tan rárá bí a tó kàn jọ jẹ́ ọmọ ethnic group kan náà maybe they are from the same ethnic group and the same environment wọ́n lè ní that DNA component náà lára tí wọ́n fi ṣe family tán mọ̀. So ká sọ pé wọ́n ti ṣe wọ́n ṣe DNA test fún gbogbo àwọn tó yẹ pé wọ́n jọ jẹ́ the same ethnic groups wọ́n ní the same maybe they are in the same environment or the same country wọ́n tó lè fi sọ pé okay the result is conclusive kan wá lè give 100%. So it has to be conclusive wọ́n gbọ́dọ̀ ṣe test yẹn fọ́dọ̀. tó bá jẹ́ pé bàbá ọmọ ti já ẹ̀rà náà lẹ̀ tán gbé sí ńkọ́. oríṣiríṣi àwọn nǹkan mìíràn tún lè lò láti fi ṣe test. tó ti jẹrà. tí eegun ẹ̀ bá ṣì wà ń bẹ̀. wọ́n lè lo eegun fún DNA. bẹ́ẹ̀ni wọ́n lè lo eyín. kí làwọn nǹkan míì tí wọ́n lè lò. wọ́n lè lo irun orí. irun orí. wọ́n lè lo itọ́. itọ́. tó bá rí chingom ẹni yẹn tó ti jẹ tó máa fi ṣe DNA wọ́n lè rí DNA lára. bẹ́ẹ̀ni kódà tó wáyé pé ẹni tó máa ń fa sìgá ni from cigarette butt eléyìí tó mu kù wọ́n lè mú kán lọ fi ṣe DNA yóò lè fún ní accurate kínní. bẹ́ẹ̀ni ṣùgbọ́n tó bá wá rí wọn lójú wọn tó wá lè mú another sample but ó wà lára nǹkan tó máa lò but the best sample tó máa ń fẹ́ lò ní wọ́n tèkì swab láti cheek wọ́n tèkì bí itọ́ ẹni wọ́n lọ fi ṣe sample ọ̀kan lo blood wọ́n fi ṣe sample bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọ́n tún lè lo tó máa rí toothbrush. àwọn èèyàn ní èékánná tissue. wọ́n lè lo èékánná wọ́n lè lo toothbrush wọ́n lè lo irun orí wọ́n lè lo láti jẹ́ pé òun kọ́ ló lọ́mọ náà lóòótọ́ ó dẹ̀ tún ṣeé ṣe kó jẹ́ pé àwọn àṣìṣe díẹ̀díẹ̀ ṣẹlẹ̀ ní àwọn lab tí wọ́n ti ṣe ṣùgbọ́n tí ó bá rúyàn lójú tí èèyàn tí wọn ò bá gbára lé DNA test yẹn ọdún kò wọ́pọ̀ ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ dáadáa rí wọ́n máa ń pe ìṣẹ̀lẹ̀ yẹn ní superfecundation ó dẹ̀ tún máa ń ṣẹlẹ̀ náà ní superficiation lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ṣàlàyé àwọn nǹkan tí mo sọ. èébú yẹn gan kà mí láyà náà. ṣe rí irú àwọn ìbejì yẹn náà máa ń pè ní heteropaternal twins tí wọ́n ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. so tó máa ń sọ̀rọ̀ nípa superfecundation ó ṣẹ̀ ṣẹlẹ̀ kò tíì pẹ́ tó tún lè padà àtọ̀ ọkùnrin nìyẹn tó bá meet pẹ̀lú ẹyin obìnrin yẹn fertilization mi tún lè padà ṣẹlẹ̀ although it's not normal phenomenon because ideally tí fertilization bá ti ṣẹlẹ̀ I will expect pé kí sperm tún lè fertilize another egg but in some rare cases ó máa ń ṣẹlẹ̀ àwọn phenomenon tó ti ṣẹlẹ̀ rí ni so tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ máa wá rí i pé tó bá bí àwọn ìbejì yẹn wọ́n máa ní wọ́n ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ but kì í ṣe normal thing tó yẹ kó ṣẹlẹ̀ tí development yẹn
tí ò ṣe dáadáa tó nígbà tí obìnrin yẹn wà nínú oyún. Ṣé mọ̀ pé bá ṣe wà báyìí, bọ́mọ ṣe wà nínú oyún, each week ni ó ní àwọn significant development tó ń ṣẹlẹ̀. Bóyá ojú ló máa develop ní week yìí ni, bóyá imú ni, bóyá ẹnu ni, bóyá ọwọ́ ni, bóyá ọpọlọ ni. Ṣé nǹkan tí mo sọ yé yín? So bóyá nígbà tí ilé ọmọ tiẹ̀ wá ń develop kò develop dáadáa, so ó máa wá di méjì. Ṣé understand? So tírú ẹ̀ bá di méjì, wọ́n lè má mọ̀ torí ó ń live normal life ẹ̀. So tó bá wá lóyún, ó lè kó lóyún sínú ilé ọmọ kan. Bóyá tó tún wá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀, or tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin míì. So ó tún wá lè fertilize another egg ẹ̀ tó máa wá tún wá di ọmọ míì táwa kópa ilé ọmọ kejì. Ó dẹ̀ tún lè jẹ́ ọkọ ẹ̀ náà. Irú àwọn ìbejì yẹn máa jáde fẹ́ pé bàbá kan náà ló máa ní wọn. Ṣùgbọ́n Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé nǹkan àrò ọ̀tọ̀ kalẹ̀ Kasagua. Ètò ọlọ́jọ́ méjì fún National Dire Festival àkọ́kọ́ irú ẹ̀ tí wọn yóò ti fààyè gba ìṣàfihàn ẹ̀bùn onírúurú tí o bá ní. Kí èyí lè ṣàgbélárugẹ àwọn ohun àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. First National Dire Festival àkọ́kọ́ irú ẹ̀, our heritage, our sustainability, yóò wáyé ní Friday 15th àti Saturday 16th December 2023 ní Banquet Hall June 12 Cultural Center Kútọ̀ Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Aago 10 òwúrọ̀ 10 a.m. ní ètò yóò bẹ̀rẹ̀ fún ọjọ́ méjèèjì. Má gbàgbé o láti wá forúkọ sílẹ̀ ṣáájú ọjọ́ tí ètò yóò bẹ̀rẹ̀. Láti lè kópa pé 0803-472-0409 tàbí 0703-897-7028. Orí ọ̀fẹ́ ìṣàfihàn ẹ̀bùn ẹni rèé o. Má jẹ́ kó ré kọjá rẹ̀. Ẹ̀wẹ̀ ẹ tún lè ṣàtìlẹ́yìn fún ètò náà. First National Dire Festival. Ẹ jẹ́ ká kọ́wọ́ tì our heritage, our sustainability, àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. Ọ̀rọ̀ nípa ètò ìlera wa, ọ̀rọ̀ nípa DNA, ó jẹ́ nǹkan tó gba àwọn èèyàn lọ́kàn púpọ̀ púpọ̀. Wọ́n pè mí nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe láìpẹ́ yìí nípa nọ́ọ̀sì tó sọ̀rọ̀ nípa DNA. Ó dáa náà, ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé ìbéèrè pọ̀ lọ́kàn àwọn. Lára wọn sọ fún mi, ṣùgbọ́n mo kí yín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Mo mọ̀ pé ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Nọ́ọ̀sì ọ̀hún ló wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Ẹ kí àwọn tí ó ń wò yín. ẹ kúlé o, níbi wo tẹ́ ti ń wò mí. Orúkọ mi ni Nurse Fásùgbà Oyewumi. So ẹ ṣeun gan bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ́ ṣe tún títí gbọ́ wa. Tọ́ ó dà bẹ́ẹ̀. Nígbà tá a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn lórí fóònù ńjọ́sí, a sọ̀rọ̀ nípa DNA. DNA yẹn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ bá sọ pé DNA báyìí wọ́n rò pé n tó wà fún ni pé ká ṣàfi ṣàyẹ̀wò ká fi mọ bàbá ọmọ ni. Màá tún béèrè yẹn lẹ́ẹ̀kan sí, kí ni DNA? Ẹ ṣeun gan ni. Gẹ́gẹ́ mo sọ nígbà yẹn lọ́hùn-ún, DNA jẹ́ ẹ gbé súnmọ́ ẹnu díẹ̀. DNA jẹ́ èròjà tó fi máa ń mọ ìjọra. Okay. Ó lè má jẹ́ bàbá sọ́mọ nìkan, bóyá èèyàn kan wà báyìí tí wọ́n mọ bàbá ẹ̀. So wọ́n máa ní kán lọ ṣe DNA test, wọ́n lè fi mọ̀ bóyá ẹni báyìí àbí ẹni báyìí ni bàbá ẹ̀. Ṣùgbọ́n téèyàn bá fẹ́ mọ màmá ọmọ, wọ́n lè ṣe maternity test náà, kì í ṣe paternity test nìkan náà máa ń ṣe. Pé wọ́n tún lè ṣe fún láti mọ ti ìyá tó bí ọmọ kan. Bẹ́ẹ̀ni, kódà wọ́n tún lè ṣe tó máa fẹ́ mọ ìyá láti lè mọ̀ bóyá àwọn ìran yẹn bóyá wọ́n jọra, bóyá wọ́n ní ìjọra. Kódà ẹ̀gbọ́n àtàbúrò tó máa fẹ́ mọ̀ pé bóyá wọ́n ní bàbá kan náà, bóyá ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n lóòótọ́, wọ́n lè ṣe. Láti fi mẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ni, so oríṣiríṣi DNA test ló wà tó máa ń ṣe láti fi mọ ẹni tó jẹ́ bóyá ọmọ ìyá ni wọ́n máa fi mọ ìjọra yẹn tó bá ṣe àwọn test yẹn. Yàtọ̀ sí pé bóyá láti fi mọ̀ bóyá ẹnìkan ló bí ẹnìkan, ṣé nǹkan míì wà tí DNA tún wà fún? Bẹ́ẹ̀ni, wọ́n tún lè fi mọ̀ tí àìsàn kan tó jẹ́ pé ó wà genetic, any genetic abnormality, ó tún lè detect ẹ̀ náà, bóyá eléyìí téèyàn ò tètè mọ̀. Oríṣiríṣi chromosome abnormality ló wà. Ẹ jẹ́ kí n là á díẹ̀ káwọn tó ń gbọ́ mi nílé kán lé ọ̀rọ̀ mi lè yé wọn dáadáa. Ṣẹ rí inú àwọn sẹ́ẹ̀lì ara, kí n bẹ̀rẹ̀ báyìí, tí ọkùnrin àti obìnrin bá ti ní àjọṣepọ̀ tó bá ti di ọmọ, so chromosome 23 látọ̀dọ̀ ìyá àti chromosome 23 látọ̀dọ̀ bàbá ló máa parapọ̀ tó máa di 46, tí ìdàgbà yẹn á bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ nínú ikùn ìyá. Ṣùgbọ́n nígbà míì ó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé bóyá chromosome yẹn ó dínkù
ó lè kàn tó máa ń fa àwọn látara àìsàn. ta ni. No, nǹkan tí mo mean ni pé ó yẹ kó jẹ́ 46 okay. but tó bá jẹ́ pé ó wá dín lẹ́yọ kan tó wá jẹ́ 45 or bóyá ó lé, ṣé nǹkan tí mò ń sọ yé yín, or bóyá ó tún wá ní extra copy oríṣiríṣi ọ̀la ṣe máa ń níbi Down syndrome. Down syndrome yẹn lẹ máa rí àwọn ọmọ yẹn ṣáà máa ń jọra ní ìgboro, ojú wọn máa round báyìí, ojú wọn máa dàbí ẹni pé ó fẹ́ lẹ̀ mọ́lẹ̀, wọ́n máa ń jọra, tẹ bá rí wọn ní ìgboro bó ṣe máa ń rí wọn jọra gan. So irú àwọn àìsàn bẹ́ẹ̀ yẹn wọ́n lè ṣe, tó máa ṣe àwọn genetic test yẹn wọ́n lè fi detect ẹ̀. So kì í ṣe pé anything DNA test pé is only for paternity test náà. ìyẹn ni pé àyẹ̀wò ẹ̀jẹ̀ ni lórí ohun gbogbo àbí. DNA test ò kì í ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ nìkan. wà ní àyẹ̀wò okay. nǹkan tí mò ń try láti sọ lélẹ̀, tó bá ń ṣe DNA testing wọ́n lè fi detect a lot of tests but ìyẹn ò túmọ̀ sí pé ẹ̀jẹ̀ nìkan náà máa ń gbà. Irú tẹ́kọ̀ fẹ́ ṣe paternity test báyìí ó lè má jẹ́ ẹ̀jẹ̀ nìkan náà máa gbà. Ṣẹ̀gẹ̀t tẹ́jẹ̀ ò bá wà available bóyá ẹni yẹn gan bí àbábá ọmọ yẹn wà available or ọmọ tó fẹ́ gba sample lára ẹ̀ wà available, wọ́n lè mú àwọn nǹkan ẹ̀ wọ́n fi lè ṣe test. But nǹkan tí mò ń gbìyànjú àti sọ nípa bí wọ́n ṣe ń ṣe DNA test ni pé wọ́n lè fi test yẹn, that particular test ó ní oríṣiríṣi tó wà, wọ́n lè fi mọ àwọn nǹkan míì yàtọ̀ sí pé wọ́n fẹ́ ṣe paternity pé wọ́n fẹ́ mọ bàbá tó bí ọmọ yìí. ok ẹ jẹ́ á tún wá mú láti bí DNA test lọ́tún DNA test ló sì láyé ń pariwo lásìkò yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìyàwó àwọn ọmọ àlè ni wọ́n ń gbé wọlé. ṣé DNA test ṣe ó pọn dandan bẹ́ẹ̀ yẹn láti fi lè máa yẹ̀wò ta ló lọ́mọ. Lọ́wọ́lọ́wọ́ tá a ṣe wà yìí DNA test nìkan ni àwọn onímọ̀ sáyẹ́ǹsì sì gbé délẹ̀ tó ṣe gbára lé. n tí mo kọ́ sọ ni pé ṣó pọn dandan, ṣé dandan ni kéèyàn ó ṣe DNA ni. A lè sọ pé dandan ni okay. ṣùgbọ́n tó bá wu oníkálukú ó lè ṣe, anybody ló ní ẹ̀tọ́ láti ṣe test tó bá wù. tó bá wù. bẹ́ẹ̀ni so tí èèyàn fẹ́ ṣe test pé mo fẹ́ ṣe DNA test èèyàn lè ṣe bóyá ó rú èèyàn lójú, bóyá ó rú bàbá ọmọ lójú pé òun ò mọ̀ bóyá ọmọ yìí bóyá òun tòun ni, ó lè ṣe tó bá wù. so tó wáyé gbọ́dọ̀ fẹ́ ṣe àwọn ìwádìí kan, ẹ mọ̀ pé nígbà míì ó máa ń ṣẹlẹ̀ bóyá tó bá rèpù èèyàn kan tí wọ́n mọ bàbá ọmọ ọ̀ tí ọ̀rọ̀ rújú nípa bọ́mọ kan ṣe wáyé bóyá nínú fámìlì. so irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn máa ń rú pé ó ṣe pàtàkì pé kán ṣe máa nípa ó di dandan láti ṣe kí nǹkan tó ń wá kó lè dá wọn lójú. ṣé nǹkan tí mo sọ yìí ni. ó dà nígbà míì nínú ilé kan wọ́n lè ṣàyẹ̀wò DNA àti irú ẹ̀ nínú ọmọ bíi mẹ́rin kò sí kankan tó jẹ́ ti bàbá ọmọ fún rẹ̀. What is wrong? Well mi lè sọ ní pàtó pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ torí mi ò mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yẹn ṣùgbọ́n ọ̀pọ̀ nǹkan ló máa ń fà á tí DNA test tí wọ́n máa ní pé wọ́n rí ìjọra bí kò wà conclusive. nǹkan tí mò ń gbìyànjú àti sọ lélẹ́yìí irú ìṣẹ̀lẹ̀ tẹ̀yìn sọ pé bàbá pé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ó ṣeé ṣe kó jẹ́ pé òun kọ́ ló lọ́mọ náà lóòótọ́, ó dẹ̀ tún ṣeé ṣe kó jẹ́ pé àwọn àṣìṣe díẹ̀díẹ̀ ṣẹlẹ̀ ní àwọn lab tí wọ́n ti ṣe ṣùgbọ́n tí ó bá rúyàn lójú tí èèyàn tí wọn ò bá gbára lé DNA test yẹn wọ́n lè lọ sí another accredited center tó ṣe gbára lé láti tún lọ tún àwọn àyẹ̀wò yẹn ṣe torí ọ̀pọ̀ àwọn kan ló máa ń alter result but DNA test jẹ́ àwọn for like 99%, 95%, some people will say 90 to 95%, while some will tell you that 99% DNA ó wà reliable. ṣé nǹkan tí mo sọ yẹn yé yín? So in that case wọ́n lè lọ tún check ní another reliable center wọ́n lè check wọ́n dẹ̀ máa mọ ẹni tó jẹ́ bàbá ọmọ. wọ́n máa mọ ẹni tó jẹ́ bàbá ọmọ. ok ìgbà míì wà Táyé àti Kẹ́hìndé ìgbà tó bá ṣe DNA wọn à ní jẹ́ Táyé lè jẹ́ bàbá ọ̀tọ̀ kí Kẹ́hìndé jẹ́ bàbá ọ̀tọ̀, kí ló fà á? ó máa ń ṣẹlẹ̀ ọdún kò wọ́pọ̀ ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ dáadáa rí. wọ́n máa ń pe ìṣẹ̀lẹ̀ yẹn ní superfecundation, ó dẹ̀ tún máa ń ṣẹlẹ̀ náà ní superficiation lẹ́ẹ̀kọ̀ọ̀kan. màá ṣàlàyé àwọn nǹkan tí mo sọ yìí. èébú yẹn gan kà mí láyà náà. ṣe rí irú àwọn ìbejì yẹn náà máa ń pè ní heteropaternal twins tí wọ́n ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. okay. so tó máa ń sọ̀rọ̀ nípa superfecundation
ó máa ń wáyé tó bá jẹ́ pé obìnrin lóyún báyìí ṣùgbọ́n kò pẹ́ sí àsìkò yẹn ó wá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin míì. Nínú oyún. Bẹ́ẹ̀ ni, although kò wọ́pọ̀ tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin míì. Nínú oyún. Bẹ́ẹ̀ ni, tí bóyá fertilization yẹn ò tíì ṣẹlẹ̀ or tó jẹ́ pé ó ṣẹ̀ ṣẹlẹ̀ kò tíì pẹ́ so ó tún lè padà àtọ̀ ọkùnrin míì yẹn tó bá meet pẹ̀lú ẹyin obìnrin yẹn fertilization míì tún lè padà ṣẹlẹ̀ although it's not normal phenomenon because ideally tí fertilization bá ti ṣẹlẹ̀ a ò expect pé kí sperm tún lè fertilize another egg. Okay. But in some rare cases ó máa ń ṣẹlẹ̀ àwọn phenomenon tó ti ṣẹlẹ̀ rí ni. So tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ máa wá rí i pé tán bá bí àwọn ìbejì yẹn wọ́n máa ní wọ́n ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ torí àtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló di àwọn méjèèjì. Títí superfetation tí mo wá ń sọ̀rọ̀ ẹ̀ yẹn òun lè jẹ́ bàbá kan náà ìyẹn tí fertilization bá ó máa ṣẹlẹ̀ tí obìnrin bá ní ilé ọmọ méjì ìyẹn sábà máa ń ṣẹlẹ̀. So jẹ́ pé ṣé obìnrin máa ń nílé ọmọ méjì ni. ó máa ń ṣẹlẹ̀ but kì í ṣe normal thing tó yẹ kó ṣẹlẹ̀ tí development yẹn tí ò ṣe dáadáa tó nígbà tí obìnrin yẹn wà nínú oyún ṣe pé bá ṣe wà báyìí bọ́mọ ṣe wà nínú oyún each week ni ó ní àwọn significant development tó ń ṣẹlẹ̀ bóyá ojú ló máa develop ní wíìkì ni bóyá imú ni bóyá inú ni bóyá ọwọ́ ni bóyá ọpọlọ ni ṣé nǹkan tí mo sọ yé yín so bóyá nígbà tí ilé ọmọ tiẹ̀ wá ń develop kò develop dáadáa so ó máa wá di méjì ṣe understand so tí rẹ̀ bá di méjì wọ́n lè má mọ̀ torí ó ń live normal life ẹ̀ so tó bá wá lóyún ó lè kó lóyún sínú ilé ọmọ kan bóyá tó tún wá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ or tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin míì so ó tún wá lè fertilize another egg ẹ̀ tó máa wá tún wá di ọmọ míì táwa kó fáìlì ọmọ kejì ó dẹ̀ tún lè jẹ́ ọkọ ẹ̀ náà irú àwọn ìbejì yẹn máa jáde fẹ́ pé bàbá kan náà ló máa ní wọn ṣùgbọ́n wọ́n lè gba ọjọ́ díẹ̀ lọ́wọ́ ara wọn oṣù díẹ̀ lọ́wọ́ ara wọn you understand ní ti pé wọ́n lè bí ìbejì kan nísìn kó jẹ́ pé ó máa tọ́sẹ̀ méjì kan tó bí kejì. ṣèbí tó bá ti rọ bí ẹ̀kan ni. torí pé kò tí phenomenon yẹn ó rújú díẹ̀ àwọn onímọ̀ sáyẹ́ǹsì ṣiṣẹ́ lé lórí ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀. so irú àlàyé yìí ṣé irú àwọn ọmọ wọ̀nyẹn ṣé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ náà la sì lè pè wọ́n. tó máa ṣe DNA test tó máa ṣe paternity pẹ̀lú bàbá wọn àwọn ọmọ méjèèjì lè mú pé bàbá yẹn ló bí wọn ìyẹn tó bá jẹ́ pé bàbá yẹn ló ní ìbálòpọ̀ pẹ̀lú ìyá tó yẹ pé àsìkò tó kàn ní yàtọ̀ síra ni ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin yẹn bó ṣe lóyún ọmọ àkọ́kọ́ tán bóyá bó ṣe ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ tiẹ̀ bóyá kò wá ju bíi oṣù díẹ̀ lọ tó lọ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹlòmíì tí fertilization bá wá ṣẹlẹ̀ tó máa ṣe paternity wọ́n máa rí i pé àwọn ọmọ méjèèjì yẹn wọn ò jọ ní bàbá kan náà. Bẹ́ẹ̀ ni ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni torí kí ni. torí pé ó ti bá ẹlòmíì lájọṣepọ̀ nígbà yẹn òkè. so ẹ dẹ̀ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan yẹn pé superfetation wọ́n ní ilé ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ so àwọn ọmọ yẹn wá kàn lè jura wọn lọ bóyá kí kan gba bí oṣù mẹ́ta oṣù mẹ́rin lọ́wọ́ ọmọ kejì torí àsìkò tí wọ́n ní fertilization ṣẹlẹ̀ yẹn àti ìbálòpọ̀ yẹn ó yàtọ̀ síra. ó dáa ẹnìkan ó ṣẹlẹ̀ rí ni o ó ṣe test wọ́n wá fún un ní 99.999 báwo ló ṣe jẹ́ nígbà tí bàbá tó bí ọmọ gangan tó kú tán pè ní bàbá ọmọ gangan tó kú ìyá ìyẹn ìyàwó wá sọ pé bóyá àbúrò ọkọ òun kó wá máa ṣe bàbá fún ọmọ òun wọ́n wá ṣe test wò nígbà yẹn ó láwọn kan tó jáde lórí ẹ̀ náà tán wá fi ṣe test tán ṣe náà bá rí wípé 99.9 kínní ló gbé jáde ẹ gbọ́ pẹ̀lú irú yẹn ṣé ìṣepá àbúrò yẹn lé ọmọ tó kàn jẹ́ pé wọ́n kàn ń tì mọ́ bàbá tó kú lọ́rùn tẹ́lẹ̀. ẹ ṣé gan ni fún ìbéèrè yìí tí máa gbọ́ ìbéèrè yẹn dáadáa ẹ sọ pé bàbá ọmọ ti kú àbúrò ọmọ ló dàbí ọ̀nkù fọmọ yẹn òun ni ọ̀nkù ọmọ yẹn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a lè sọ pé àbúrò ọkọ yẹn òun ni ọ̀nkù ẹ̀ a lè. òun lọ́kù àbí òun ló bí. òun lọ́kù ẹ̀ a lè sọ pé òun gangan ló bí. kí ló dé. ìdí tí ìjọra yẹn fi ṣẹlẹ̀ ni pé ọmọ ìyá jọ ni wọ́n. so that is to say tí ẹnìkan bá ṣaláìsí irú ariwo Mohbad tán pa yìí tí wọ́n bá fẹ́ ṣe test ọmọ Mohbad mo fi sọ̀rọ̀ ni o
tán bá gbé àbúrò Mohbad tán bá lọ gba sample lára ẹ̀ tán fi test ọmọ Mohbad ṣé ìyẹn túmọ̀ sí pé wọ́n lè fi mọ ẹni tó pé ẹ̀gbọ́n ẹ̀ ló ní tòótọ́ àbí báwo? Kò yé mi àárín nǹkan yẹn. tí mò ń gbìyànjú àti sọ ni pé kán tó lè sọ pé irú àbúrò yẹn ló lọ́mọ wọ́n gbọ́dọ̀ tún ṣe test látara ẹ̀gbọ́n yẹn bó tilẹ̀ jẹ́ pé ó ti kú wọ́n lè mú àwọn nǹkan míì lára ẹ̀ kán fi ṣe DNA test so tán bá ti ṣe DNA test tán bá rí compatibility yẹn òun náà fi máa mọ̀ pé bàbá ilé ẹni yìí gangan ló lọ́mọ ṣùgbọ́n tó bá yẹ pé àbúrò ọmọ nìkan náà lò ẹ pé DNA test result yìí probability ni nǹkan tó ń pè ní Wàhálà wà o. probability yìí òun náà fi jẹ́ pé ẹ lè rí DNA test tó máa sọ pé 100% torí pé bí ọmọ ìyá ṣe wà wọ́n máa ń ní àwọn DNA compatibility tó yẹ pé ẹlòmíì tí ò bá wọn tan rárá bóyá tó kàn jọ jẹ́ ọmọ ethnic group kan náà maybe they are from the same ethnic group and the same environment wọ́n lè ní that DNA component náà lára tí wọn kì í ṣe family tán mọ̀ so ká sọ pé wọ́n ti ṣe gbogbo wọ́n ṣe DNA test fún gbogbo àwọn tó yẹ pé wọ́n jọ jẹ́ the same ethnic groups wọ́n ní the same maybe they are in the same environment or the same country wọ́n tó lè fi sọ pé okay the result is conclusive kan wá lè give 100% but they cannot give 100% that's why most of the results ẹ pé ó bá wà compatible tó ń sọ pé it's a conclusive result wọ́n máa ń give ẹ ní 99.9% and above. ẹ ti dáhùn sàmì dáadáa. ṣùgbọ́n nǹkan tí mò ń try láti sọ lélẹ̀ ẹ máa gbọ́ irú kéèsì tẹ́ ẹ̀ ń sọ yẹn bó ṣẹlẹ̀ yẹn torí 99.9% so wọn lè dédé conclude pé òun ló lọ́mọ bó tilẹ̀ jẹ́ pé bábúrò ló lọ́mọ bẹ́ẹ̀ ni ta ló wá lọ́mọ. ẹ̀gbọ́n ló lọ́mọ tó má ti ṣe test. òkè wọn gbọ́dọ̀ ṣe test ẹ̀gbọ́n náà wọn gbọ́dọ̀ sọ pé wọ́n kàn dúró lórí ẹ̀ bẹ́ẹ̀ bọ irú ẹ̀ ń ṣẹlẹ̀ tó dẹ̀ pé kò ní jóun ló lọ́mọ tẹ́lẹ̀. so olórí sọ pé result yẹn probability ni so it has to be conclusive wọ́n gbọ́dọ̀ ṣe test yẹn fọ́lọ́. tó bá jẹ́ pé bàbá ọmọ ti já ẹ̀rà náà lẹ̀ tán gbé sí ńkọ́. oríṣiríṣi àwọn kan mìíràn tún lè lò láti fi ṣe test. tó ti jẹrà. tí eegun ẹ̀ bá ṣì wà ńbẹ̀. wọ́n lè lo eegun fún DNA. bẹ́ẹ̀ni wọ́n lè lo eyín. kí làwọn nǹkan míì tí wọ́n lè lò. wọ́n lè lo irun orí. irun orí. wọ́n lè lo itọ́. itọ́. tó bá rí chingom ẹni yẹn tó ti jẹ tó máa fi ṣe DNA wọ́n lè rí DNA lára. bẹ́ẹ̀ni kódà tó wáyé pé ẹni tó máa fa sìgá ni from cigarette butt eléyìí tó mu kù wọ́n lè mú kán lọ fi ṣe DNA. DNA yóò dẹ̀ fún ọ ní accurate kinní. bẹ́ẹ̀ni ṣùgbọ́n tó bá wá rú wọn lójú wọn tó wá lè mú another sample but ó wà lára nǹkan tó máa lò but the best sample tó máa ń fẹ́ lò ní wọ́n tèkì swab láti cheek wọ́n tèkì ní itọ́ ẹni wọ́n lọ fi ṣe sample ọ̀kan lo blood wọ́n fi ṣe sample bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọ́n tún lè lo tó máa rí toothbrush àwọn èèyàn ní èékánná tissue wọ́n lè lo èékánná wọ́n lè lo toothbrush wọ́n lè lo irun orí wọ́n lè lo láti fi ṣe test. láti fi ṣe DNA test ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí o that is to say kì í ṣe gbogbo ẹlòmíì tí result 99 point kìnnìkan ló lọ́mọ nìyẹn o. no mi ò lè sọ bẹ́ẹ̀ yẹn ṣe rí mi ò kí ṣe àwọn tó ń ṣe test yẹn. àwọn tó ń ṣe test yẹn ló tún lè give more details about this DNA analysis. ṣé nǹkan tí mò ń sọ yé yín because they are well trained when they are doing this test wọ́n máa ń lo markers oríṣiríṣi from the sample they take láti fi ṣe compatibility. ṣẹ́rí àwọn mákà wo ṣé eléyìí tá a fi ń kọ̀wé ní chalkboard ní orí kíná porúkọ ẹ̀. rárá tí mi ìmọ̀ bó ṣe máa ṣàlàyé ẹlẹ́kùnrin fáwọn tó ń gbọ́ mi ṣùgbọ́n lára àwọn samples tán ti mú. ó ṣe àti yí àwọn health kìíní. náà máa lò láti fi ṣe test yẹn so tó bá wá ṣe àwọn DNA test yìí wọ́n lè ní the result is conclusive wọ́n lè ní pé it's inconclusive wọ́n dẹ̀ lè sọ pé it's not compatible. result tó bá ti ń give bí 99.9% or 99.9997% and above they will say that this result is conclusive but a result like that is 95, 90, 80, 70 it is inconclusive they will have to rerun some certain tests to be sure pé wọ́n wà compatible but a result tó wá ń show less than 6% or 5% that one is there is no compatibility around there that one is also ó ti lulẹ̀. so you cannot say that pé it's a compatibility there is any compatibility in that result. ṣé nǹkan tí mo sọ yẹn àgbọ́yé. so bí ọ̀rọ̀ DNA test ṣe rí nìyẹn in fact there are a lot of research still ongoing but as at the moment currently DNA test nìkan ṣì ni wọ́n máa fi ń mọ ìjọra ìyẹn paternity kódà ní court wọ́n máa tí rí awuyewuye bá ṣẹlẹ̀ pé èmi ni mo lọ́mọ ìwọ lọ́mọ èmi mo lọ́mọ wọ́n máa ní kán lọ ṣe DNA test so DNA test yẹn náà ó máa help
So and it is they use it in legal cases, so it is reliable. It is reliable. It is reliable in some certain circumstances. Ó lè pé ọ̀pọ̀ àwọn nǹkan kan wà tó máa ń affect àwọn results yẹn, but at least in majority of the cases it is reliable. It is reliable. Ṣé kò wá sí nǹkan míì tí wọ́n tún lè fi ṣe test láti má bàa bọ́ ọmọ ni? As at the moment mo sọ lẹ́ẹ̀kan yẹn sà, DNA test ṣì ni test tó máa fi mọ paternity. Àwọn kan sọ pé DNA test tán ṣe Nàìjíríà rándanrandan. Mo tiẹ̀ rí ẹnìkan tó sọ pé òun ní tòun o nígbà tọ́rọ̀ ti tàwọn Mohbad dé. Òun ní tòun o, òun ò tiẹ̀ lè ṣe DNA ọmọ tó Nàìjíríà o, àfòkè òkun. Kí ló dé? Ṣé rí lórí ọ̀rọ̀ tẹ̀sán yẹn, ohun tèmi kàn máa sọ ni pé téèyàn bá máa fẹ́ ṣe DNA test tó wà accurate, kán lọ sí accredited DNA centers tó jẹ́ pé ojúlówó náà lò ń bẹ̀. Báwo lèèyàn ó ṣe mọ̀? Novice làwọn aráàlú. No, that's why we have the internet today. They can go on the internet and search for accredited DNA centers. Ṣé nǹkan tí mo sọ yé yín? Ibẹ̀ náà ti lè give wọn ní quality test result. Yàtọ̀ sí ìyẹn, nǹkan míì tó kọ́ máa ń ṣẹlẹ̀ tó máa affect result ni pé a lot of things máa affect sample tó ń gbà. Bóyá from ibi tí wọ́n ti take sample or why transporting the sample or níbi tó ti fẹ́ carry out test yẹn. Nǹkan tí mo mì lélẹ̀. Bóyá níbi tó ti fẹ́ gba sample, bóyá nísìn nǹkan ni. Ó lè má tẹ̀ jẹ́ pé mo fẹ́ mọ ọmọ. Mo fẹ́ bàbá ọmọ ni wọ́n ṣe fẹ́ gba DNA test, wọ́n ṣe fẹ́ ṣe DNA test yìí. Ó lè jẹ́ pé obìnrin tán rape, bóyá ọmọ ẹ̀ wọ́n fẹ́ wá ṣe DNA test fún. Bóyá oyún inú ẹ̀ ni wọ́n fẹ́ ṣe DNA test fún. Ṣé wọ́n lè ṣe DNA fún oyún inú ni tí wọ́n ti bí? Bẹ́ẹ̀ni. Wọ́n lè ṣe fún? Bẹ́ẹ̀ni. Àmọ́ ṣì ń bọ̀ lórí ẹ̀ continue náà. So irú ìyẹn bẹ́ẹ̀ yẹn, wọ́n lè lọ sí scene ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ bí wọ́n kàn fẹ́ rí nǹkan kan tán lè mú láti ṣe DNA test. But then ká sọ pé ọjọ́ ti gorí àkókò yẹn, bóyá heat, òjò ti rọ̀, òòrùn ti ràn, ó lè affect quality results wọ́n fẹ́ get. So àwọn factors tó máa affect DNA result ni àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bí wọ́n ti ń gbé sample yẹn lọ, bí ó ti dàpọ̀ mọ́ra wọn, tẹ́ pé wọ́n á lò tẹ̀lé mi. Or ibi tí wọ́n ti fẹ́ ṣe sample yẹn, tó ti fẹ́ ṣe test yẹn rádà. Tó yẹ pé bóyá sample bottle tán fi sí or container tán dà sí, bóyá sample ẹlòmíì ti wà níbẹ̀ already, bóyá tán wá dà á pọ̀. Or tí nǹkan kan ṣàṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n gbé sample ẹlòmíì fún tẹlòmíì tán bá ṣe result yẹn, wọ́n á ní pé kò correct. So that is why it is advisable for people pé if you feel like the result is not satisfactory, maybe you feel like bóyá ẹni yẹn rò pé result tó ń rí kò tẹ́ òun lọ́rùn, ó láǹfààní láti lọ ṣe ní ọ̀nà bíi méjì, mẹ́ta, mẹ́rin mìíràn. Tó bá wù. Àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Ó dáa. Mo ní interest sí eléyìí tí mo fẹ́ béèrè. Èèyàn lè ṣe DNA fún oyún inú. Bẹ́ẹ̀ni, wọ́n lè ṣe DNA fún oyún inú. Ẹ̀yin ọkùnrin, ọ̀rọ̀ rèé o. Wọ́n lè ṣe DNA fún oyún inú. Torí tèmi máa ń gbọ́ ni pé ẹ wò immediately tí àwọn ìbá tí mo bá já ètè lọ ṣe DNA o, torí gbogbo nǹkan tá à ń gbọ́ ìka lè mọ tó lọ mọ́. Torí àwọn genetic testing tó máa ń ṣe nínú oyún náà, wọ́n lè fi dictate àwọn abnormality tí mo ṣàlàyé sẹ́yìn yẹn, wọ́n lè fi dictate ṣáájú gan nínú oyún. Bẹ́ẹ̀ Ó dà. Kí ni sample tí wọ́n ó mú lára ọmọ inú oyún tó ń develop apá, develop tan, develop gògóńgò gbogbo ẹ̀? Bóò náà ṣe yẹn? Wọ́n máa ń ṣe coronic sampling. Coronic sampling. Okay. Ọ̀rẹ́ mi, ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní Ponzi scheme tàbí pyramid scheme. Báwo ló ṣe ṣe? Lákọ̀ọ́kọ́, Digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. Kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa, contact Foltimi affiliate on WhatsApp at +234 818 241 5609, Facebook at Foltimi affiliate marketing, Twitter at Omofolasade Anike, email at omofola012@gmail.com, wami at https://walink-u7e2e. Ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? Ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. Pẹ̀lú àǹfààní ńlá yìí, má gọ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. Now, ẹni wọ́n lè ṣàyẹ̀wò fún oyún inú.
oyún inú yẹn tí wọ́n fẹ́ ṣàyẹ̀wò fún, báwo ná ṣe lè ṣàyẹ̀wò fún? Kí làwọn nǹkan tí wọ́n á gbà lára ọmọ tó wà nínú láti fi ṣàyẹ̀wò? Okay, they can do what they call amniocentesis. Amniocentesis. Amio. Ẹ má worry. Okay, Amniocentesis mọ̀. ó ti ṣàtìyé wa. So that test tó ń pè ní amniocentesis, amniotic fluid ìyẹn omi tí ọmọ máa ń lúwẹ̀ẹ́ nínú ẹ̀ nínú oyún. Okay. Òun náà wọ́n á fi needle wọ́n máa fi inject sínú ikùn aláboyún yẹn. So wọ́n wá gba fluid yẹn jáde. Ìyẹn omi tí ọmọ ti ń lúwẹ̀ẹ́. Bẹ́ẹ̀. Ṣé kò léwu? Rárá, kò léwu torí pé ẹ máa rí ultrasound scan tó máa direct wọn tó máa ti fẹ́ máa lọ sí wrong direction tó máa wò láti fi ṣe test yẹn. So irú test yẹn tó máa ti wá gba irú amniotic fluid yẹn wọ́n á fi ṣe DNA analysis, wọ́n á lè gba sample bàbá ọmọ náà kan fi check tó wọ́n ṣe ń ṣe test yẹn. Yàtọ̀ sí ìyẹn, ṣé kò sọ́nà míì tán lè gbà? Nítorí tèmi ṣe sọ bẹ́ẹ̀ lélẹ̀ o, tán bá gún inú aláboyún láti sọ pé wọ́n fẹ́ gbọ́ omi, ṣẹ́gbọ́n ti lu kíní ibi tí ọmọ ti ń lúwẹ̀ẹ́ kíní omi yẹn bíi nylon báyìí, tán bá lu nylon tó ó máa, bẹ́ẹ̀ mi ṣe rò lérò tèmi ni o, omi máa jáde, ṣé kò ní léwu? Sherry, the test is actually safe to some certain extent, although there is side effect to it. Risk of infection wà, risk of cramping wà, risk of preterm labour gan wà, ẹ̀pọ̀ kan dédé fall into labour tó lè ṣẹlẹ̀, but then to some extent ó wà safe, to some extent ó wà safe, but there are other tests that can be done if they do not want to go invasively, ìyẹn tí wọ́n bá fẹ́ lo injection láti go in sínú ìyá. Irú àwọn kan wo? Okay, wọ́n lè ṣe non-invasive DNA testing. Nǹkan tó kàn máa ṣe ojú pé kán gba blood sample ìyá lọ. Nínú blood sample ìyá yẹn wọ́n máa rí fetal cells. Wọ́n dẹ̀ fẹ́ mọ ti bàbá, wọ́n dẹ̀ gba ti ìyá. Tán máa gbà á, ẹ mọ̀ pé ara ìyá lọmọ wà. Okay. So àwọn fetal cells nínú oyún, nǹkan tá a máa ń pè ní chimerism máa ń ṣẹlẹ̀, microchimerism, jẹ́ pé cell ọmọ lè float lọ sí system ìyá, cell ìyá lè float lọ sí system ìyá. So irú cells yẹn, àwọn fetal cells yẹn, they can dictate it inside the mother's blood. They will now use it to compare that of the father to determine the paternity. To determine the paternity. Láti lè fi mọ̀ pé ta ni bàbá ọmọ. Ọ̀rọ̀ rèé o, àwọn ọkùnrin kan tiẹ̀ ń pariwo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n ní àwọn ó ṣe wàhálà nínú oyún, àwọn ó máa kẹ́ ìyàwó àwọn gẹ̀gẹ̀gẹ̀, kí aláboyún gẹ̀gẹ̀gẹ̀ gbẹ̀yìn bá bímọ tán kò tún wá ní bí ọmọ tó jẹ́ tàwọn. Àlàyé ọ̀rọ̀ rèé pé àyẹ̀wò lè wà fún ọmọ tó jẹ́ ti eléyìí tó ṣì wà ní inú oyún. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Báwo wá lèèyàn ṣe wá fẹ́ mọ bí oṣù wo àbọ̀ṣẹ́ mélòó kéèyàn tó lè sọ pé òun fẹ́ ṣe paternity test ọmọ tó wà nínú oyún? As early as 7 to 9 weeks after tóbìnrin yẹn ti lóyún, wọ́n lè ṣe DNA test. 7 to 9 weeks. Okay, tẹ́ni yẹn ti lóyún. Okay, ẹ fọ̀rọ̀ àmọ̀ràn síta gẹ́gẹ́ bí onímọ̀ ìlera fáwọn èèyàn. Okay. Well, generally, lórí ọ̀rọ̀ DNA testing, everybody can do DNA test. It is reliable if they want to know their paternity test. In fact, ó ti jẹ́ kí ojútùú wà sí àwọn ọ̀rọ̀ tí ò yé àwọn èèyàn, bóyá nípa pé àwọn ọmọ bóyá ẹ̀gbọ́n àtàbúrò lẹ́ni yìí, or bóyá bàbá ló bí ẹni, or bóyá ìyá ẹ̀gan lẹ́ni yìí. So science is helping us in the world today, and then there is a lot of technological development and scientific advancements that we are benefiting from deeply. So I believe that DNA test is a way of, getting to know your paternity and a lot more.
So it's a benefit to the public. So if anyone wants to go ahead and do any test regarding their, maybe genetic testing or DNA test, then you can go ahead to do it. Okay. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. So once again, I'm Nurse Fashugba Yewumi, but you can address me as the nurse in Victor. Láìkó kọ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi o, ọ̀rọ̀ rèé o. Ẹ máa wò ó lóní Bembeyeke kẹ́ sì lọ sí comment section. Ẹ jájọ pàdé bẹ́ẹ̀ ká mèrò yín lóní Bembeyeke. Ẹ wá mọ kinní kan lórí YouTube. Ẹ tẹ Bembeyeke comedy níbẹ̀ láti máa ń ṣe àwọn nǹkan tó jẹ́ ohun tó máa gbé àṣà wa lárugẹ. Ó máa ń fọ́ ní o, ẹ rẹ́rìn tòótọ́, ṣùgbọ́n ó lẹ́kọ̀ọ́ nínú láti gbé àṣà wa lárugẹ ni. Ẹ kọ́wọ́ tì wá, ẹ subscribe sí ìyẹn Bembeyeke comedy. Ẹ tẹ notification bell option all, ẹ dẹ̀ share fáwọn ẹlòmíì lóní Bembeyeke. Ó yá, ẹ máa share ẹ̀ lóní Bembeyeke. Ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní. Tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún National Dire Festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ A Heritage, A Sustainability, tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ wa. National Dire Festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní Nàìjíríà àti jákèjádò àgbáyé. Friday 15 àti Saturday 16 December 2023 ni yóò wáyé ní Banquet Hall, June 12, Cultural Center, Kútọ̀, Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, láago 10 òwúrọ̀ 10 a.m. daily. Bàbá ọjọ́ náà ni Olówù ti Òwu Kingdom, His Royal Majesty Ọba Professor Saka Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0803-472-0409 tàbí 0703-897-7028. First National Dire Festival wọlé dépò. Ẹ jẹ́ ká kọ́wọ́ ti A Heritage, A Sustainability. Bembeyeke TV, ìkànnì Ìlọrin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì Ìlọrin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì Ìlọrin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì Ìlọrin ládùn jù, Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.